ṣàlàáfíà lẹ́wà ọ̀ọ̀dẹ̀ ọ̀dùn bí o ẹ kú àmójúbà mi èmi náà kú àmójúbà yín àjọkú àmójúbà ara wa kò tọ́jọ́ méjì tá a ti láǹfààní láti gbúrò ara wa mo máa ń sọ wípé tí àdúrà bá gbà tán apá aládùúà kì í kà àdúrà yín ló ń gbà lórí olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè ọ̀nà pọ̀ kí ọlọ́run ọba kó ṣàánú wa wọ́n ní ẹni ayé òjì ó sinmi ó sàn ju ẹni ayé gbàgbé ẹ̀ lọ ọlọ́run ọba ò ní gbàgbé gbogbo wa o ayé ò sì ní gbàgbé wa bó o ní ẹ̀ka alẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka alẹ́ nílùú London ẹ̀ka àsán lórílẹ̀‐èdè Amẹ́ríkà o gbogbo déédéé àkókò tí mo bá bá yín ní ibi tẹ́ ẹ ti ń wò mí káàkiri àgbáyé tó gẹ́gẹ́ bí ìṣe wa àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun náà ni àtúnmúdé sétìgbọ̀ yín o mo sì dúpẹ́ pẹ́ òkun lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri àgbáyé lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pín ètò yìí lákòókò tá a bá ń ṣe bí mo ti ń ṣètò yìí náà lẹ́ ń wò mí o live and direct gbogbo ẹ̀yin abàtẹ́ rọ̀gọ̀dì tẹ́ ẹ dọ́kọ̀ dúró de ọlọ́sìsìn gbogbo ẹ̀yin olólùfẹ́ mi eléyìí tó jẹ́ wípé ẹ wà ń bẹ̀ ẹ ń wò wá lọ́wọ́lọ́wọ́ ẹ ṣé o mo mọ̀ lóore lágbára lọ́wọ́ Elédùmarè àní súra wa lágbára lọ́wọ́ ìṣẹ̀dá àní súra wa mo máa ń sọ fún yín wípé àwa ò ní gbà láíláí àní gbà kí iná èdè Yorùbá kójú àjórẹ̀yìn ń bá a nù àní gbà o kí ní èdè Yorùbá kójú àjórẹ̀yìn gbogbo agbára àti okun eléyìí tá a bá ní òun náà láàmọ̀ ṣà tó fi jẹ́ wípé èdè Yorùbá yóò máa lọ gerege ni ẹ rí i pé mo máa ń sọ àti gbogbo àwọn akẹgbẹ́ mi tá a jọ ń ṣe ìgbélárugẹ fún èdè Yorùbá àní gbà o iná èdè Yorùbá ò sì ní kú lágbára lọ́wọ́ Elédùmarè iná èdè Yorùbá ò ní kú ojú ètí náà lẹ́ o lágbára lọ́wọ́ Elédùmarè ojú ò ní tì yín ojú ò ní tì mí ojú ò ní ti gbogbo wa tá a wà ń bẹ̀ ìkànnì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun lẹ ti ń wò mí ẹ̀ ń wò mí ní Facebook ẹ̀ ń wò mí ní TikTok ẹ sì ń wò mí ní kí lẹ ti ń pẹ́ lẹ́ẹ̀kẹta ọ̀hún YouTube ẹ̀ ń wò mí ń bẹ̀ náà ẹ ṣeun gbogbo ẹ̀yin olólùfẹ́ mi eléyìí tẹ́ wà ń bẹ̀ Adéọ̀sùn Káyọ̀dé ó ṣe àlùbáríkà olóríire ọmọ gbogbo làkàkà rẹ ni mò ń rí o lórí Lágelú àti gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ mọ̀ ṣe o ọ̀kárí ọmọ mi alálùbáríkà láti orílẹ̀-èdè Nàìjíríà bá mi taari rẹ̀ ìwọ náà fọn kó kárí ayé ìwọ náà kópa ti ẹnu ìgbélárugẹ èdè Yorùbá kò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni ò sì ní parun kí ni ohun tá à ń gbé ṣe lórí ètò yìí kí ni a máa ń lu agbára wa níyànjú abala méjì òun náà ni ètò àkàgbádùn lítírésọ̀ Yorùbá òun ló pín sí ẹ mọ́ gbàgbé mo ní bí mo ti ń ṣètò yìí lẹ́ ń wò mí live and direct gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó káàkiri àgbáyé bí n bá ṣe ń rí yín lójú òpó náà ní mọ̀ lù yín lọ́gọ̀ ẹnu ọmọ mi alálùbáríkà Káyọ̀dé Adéọ̀sùn New Vision bó o ní ó ṣoríire gẹ́gẹ́ bí mo ṣe ń bá a lọ ìpele méjì òun náà ni ètò yìí ló sì pín sí ìpele àkọ́kọ́ òun níbi tá a ti ń gbára wa nímọ̀ràn bó o la ṣe ń rìn nínú ayé tá a fi jìn sọ́fìn ìpele àkọ́kọ́ nù ìpele ẹlẹ́ẹ̀kejì òun la ti ń ka lítírésọ̀ Yorùbá tá a sì ń kà yìí ilé ariwo òun lẹ̀ ń wò lọ́wọ́ mi eléyìí tí èmi olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè tí mo kọ o ṣeun Káyọ̀dé olùkọ́ Adérẹ̀mí Àkànmú ṣàlàáfíà ni o gbogbo orílẹ̀-èdè Nàìjíríà ń kọ́ gbogbo Ògbómọ̀ṣọ́ ń kọ́ lágbára lọ́wọ́ Elédùmarè àjọmọ́ mọ̀ ọ́n ṣe ni lára àwọn tá a jọ ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá nù òun ló di apá ti Ògbómọ̀ṣọ́ lọ́hùn òun ló dì mú
àti gbogbo àwọn ẹmẹ̀wà rẹ̀ mò ń kí ọ láti orílẹ̀-èdè Amẹ́ríkà ń bí o ibi tí mo ti ń fẹ̀fọ́ jẹ̀kọ rèé o àbó rí nǹkan báyìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba ní pápápá tẹ̀yẹ sọ̀kà ẹ̀jẹ̀ àtẹ̀síwájú abala àkọ́kọ́ tá a ti ń gbara wa ní ìmọ̀ràn Káyọ̀dé dáadáa lẹbí mi wà ó ní gbogbo ẹbí mi ń kọ́ ó ṣàdúà dáadáa ní gbogbo ẹbí mi wà Adérẹ̀mí Àkànmú ó ní ọ̀mọ̀wé mi o ṣeun mo dúpẹ́ o ojú òní ti gbogbo wa lágbára lọ́wọ́ Elédùmarè ẹ bá mi taari rẹ̀ ẹ fọ́n kó kárí ilé kó kárí oko aláwa ò ní gbàṣẹ́ àní gbà kí ọmọ Yorùbá wa máa fi owó kọ́ èdè Yorùbá lórílẹ̀‐èdè Amẹ́ríkà ẹ rí nǹkan báyìí ètò tí mo ṣe lọ́sẹ̀ tó kọjá lọ́hùn mo ní mo wà nílé ẹ̀kọ́ gíga fásitì kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà ń bí tí mo ti ń ṣiṣẹ́ ìwádìí níbi tá a ti ń kọ́ wọn lédè Yorùbá àwọn òyìnbó ti gbọ́ èdè ju àwa tá a lè dé lọ ṣe mọ́tàn yín ẹ jẹ́ á múra o àwa ọmọ Yorùbá ẹ jẹ́ á múra o n tá a fi àtẹ̀tẹ̀rẹ̀ mú báyìí kò ní í jọ yín lójú kò ní í jọ yín lójú nígbà tí àwọn òyìnbó tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣe rí pé n tó lágbára ni nígbà tí àwọn òyìnbó bá dúró tí wọ́n bá dúró tí wọ́n sì ń kọ́ àwa elédè wa ṣe rí pé òun ìtìjú ni ṣùgbọ́n àwa ò ní í gbà sá Adérẹ̀mí Àkànmú àbí mo purọ́ àwa ò ní í gbà o àwa ó gbìyànjú a ṣe ń tá a bá lè ṣe níbẹ̀ bó ti rí nù Ẹgbẹ́tádé Yínká bó o ní ọkọ ìyàwó kù palẹ̀ mọ́ o ọjọ́ ó kò láyọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ẹ jẹ́ kí n tẹ̀síwájú tó abala tá a ti ń gbara wa nímọ̀ràn irúfẹ́ àwọn ẹ̀dá kan wà tí wọ́n ti ríra wọn bíi bàbàrà tí wọ́n ríra wọn wípé báwọn ò sí láwùjọ àwùjọ ò kún báwọn ò sí níbìkan ibẹ̀ lọ irú Ọlọ́run ni ò sí irú ẹ̀dá pọ̀ kí ni mo wí irú Ọlọ́run ni ò sí irú ẹ̀dá pọ̀ ọ̀rọ̀ àlùfàǹsá ni wípé bí wọn ò bá rí wa nǹkan ò lè ṣeé ṣe ta ni wọ́ ta ni ọ́ mo ní ta ni ọ́ ọ̀rọ̀ àlùfàǹsá ló ń sọ àwọn olóyìnbó wọn ní fálásì ọ̀rọ̀ àlùfàǹsá tá a ní wọ́ ìwọ tó o lè ṣubú lulẹ̀ kó o mọ́ dìde mọ́ ìwọ tí Ọlọ́run lè gba ẹ̀mí lẹ́nu rẹ nígbàkúgbà irúfẹ́ àwọn ẹ̀dá kan wọ́n máa ṣe yànga àwa la wà ń bẹ̀ àwa ni bí wọn ò rí wa wọn ò lè ṣe bí wọn ò rí wa wọn ò lè jẹ bí wọn ò rí wa wọn ò lè mu ìwọ wo ẹ̀rín àwọn èèyàn a máa pa mí irúfẹ́ àwọn ẹ̀dá kan wà tó jẹ́ wípé ìgbéraga gbé wọn wọ̀ bí ẹ̀wù wọn á sọ̀rọ̀ ìgbéraga wọn á rìnrìn ìgbéraga ìgbésí ayé ìgbéraga náà ni gbogbo àbùdá wọn ìgbéraga ni Ọlọ́run fún ọ láǹfààní ni tó o bá wà ń bẹ̀ lónìí tẹnu rẹ tọrọ tẹnu rẹ tàṣẹ sọ ṣe o torí pé ilẹ̀ ń yọ̀ mo ní kó o sọ ṣe ilẹ̀ ń yọ̀ bóyá láàrin ẹbí ni bóyá nílé iṣẹ́ ni bóyá láàrin ọ̀rẹ́ ni bóyá nínú ìjọ ni níbikíbi tó o bá wà tí Ọlọ́run bá fún ọ lọ́rọ̀ sọ ṣe kí ni mo sọ bàbá píìsì bàbá goodness ẹ̀lẹ́ o ẹ̀lẹ́ ṣàlàáfíà lẹ́wà gbogbo ilé ńkọ́ Sunday Ọ̀dẹ́rìndé mo rí yín pẹ̀ ń wò mí ketekete ẹ ṣeun ojú òní tìyín ojú kì í ti náà lẹ́ ẹ bá mi fọ́n kó kárí ilé kó kárí oko gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ àlùfàǹsá ni wípé bí wọn bá rí mi àjọ òkun ta ló sọ fún ọ bẹ́ẹ̀ ẹgbẹ̀gbẹ́ àìmọye irú ẹ tí wọ́n ti wá tí wọ́n ti lọ ṣùgbọ́n irú Ọlọ́run ni ò sí irú Ọlọ́run ni ò sí ẹ̀rẹ́ lòmíì bóyá Ọlọ́run jogún dúkìá kan fún ọ máa fẹlá bóyá onípò kan pàtàkì ọ máa fẹlá bóyá o wà níbì kan tó tí wọ́n rò lójú ara rẹ pẹ́nìkan ò sí rí ẹ báwọn kan ní ẹ wà ń bẹ̀ lánàá ìwọ láǹfààní àti wà ń bẹ̀ lónìí ọ wàá rò pé o ti wà lópin ayé ó ti rò pé kò sẹ́ni tó lè dépò tí wọ́n wà mọ́ ṣé bí àwọn kan ló wà ń bẹ̀ kí wọ́n tó débẹ̀ ọ láǹfààní láti wà ń bẹ̀ lónìí ńgbọ́ ọ bá sì kú ń bẹ̀ àwọn kan ni ó tún wà ń bẹ̀ lọ́la ẹ jẹ́ á ṣe sùúrù ilẹ̀ ń yọ̀ o irú Ọlọ́run ni ò sí o irú ẹ̀dá pọ̀ ẹ̀rẹ́ lòmíì yóò sọ̀rọ̀ ṣàkàṣàkàṣàkàṣàkà bí ẹni pòun ló mọ̀ ọ́n ṣe ta ni ọ́ ẹ̀rín rẹ̀ ò pa mí ta ni ọ́
ẹ̀rẹ́ lòmíì yóò wòyàn bíntín àwọn ọmọlàkejì ẹ̀dá ẹgbẹ́ ẹ̀ bí ẹni pé ọlọ́run kọ́ ló ṣẹ̀dá ẹ̀ torí òun ti lérò lọ́kàn ara rẹ̀ ó ti rò pé òun mọ̀ ọ́n ṣe ipò tó wà ń ó ti rò pé mímọ̀ ọ́n ṣe òun ni agbára tó ní òun ó ti rò pé mímọ̀ ọ́n ṣe òun ni ẹ̀rín rẹ̀ ò pa mí ẹ̀rín rẹ̀ ò pa mí alábùmá ọmọ ìyá mi àkànbí olúbùnmi rómíò ó sì oríire ọ̀gá ọlọ́pàá ni ọmọ ìyá mi ni àbúrò mi ni bó ṣe jẹ́ ni mo sọ fún yín o ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹni mo parọ́ kan bí ọ̀mọ̀wé kọ́lá ládòkè ní àbúrò òun ó ní bùnmi àkànbí bó ṣe jẹ́ nù ó ní àlùbáríkà o ó mọ̀ mọ̀ ṣe ò ní ṣìṣe lẹ́nu iṣẹ́ rẹ o ẹ̀fọn kó kárí ilé ẹ̀fọn kó kárí oko gẹ́gẹ́ bí mo ti ń bá a bọ̀ ẹ jẹ́ á ṣe jẹ́jẹ́ o ilẹ̀ ń yọ̀ o ipò tó o bá wà lónìí ẹ jẹ́ á rí bí àdánwò agbára tá a bá ní lónìí ẹ jẹ́ á rí bí àdánwò ọlá tá a bá ní lónìí ẹ jẹ́ á rí bí àdánwò ẹ jẹ́ á rí bí àdánwò bá a bá ti ń ní lọ́kàn àyà wa pé ipò tí mo mọ̀ wáyé àdánwò mà ní agbára tí mo mà ní yìí àdánwò mà ní ẹ jẹ́ ń ṣe dáadáa tóró ṣeé ṣe kí n mọ́ lórí ọ̀fẹ́ yìí lọ́la mọ́ ṣùgbọ́n téèyàn bá ti ń gbé ìgbésẹ̀ yìí ẹ̀gbọ́n mi Olúgbénga Ọ̀pájọbí ẹ ǹlẹ́ o gbogbo ilé ń kọ́ o àwọn àbúrò mi ń kọ́ ẹbí wa ò ní bàjẹ́ o ẹbí Ọ̀pájọbí ò ní bàjẹ́ o èyí nílé baba kó mọ̀ nílé ìyá ẹ bá ń kó lórí ẹbí o ẹ bá mi kí wọn mo kí wọn dáadáa èmi ń fẹ̀fọ́ jẹ̀kọ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí o irú Ọlọ́run ni ò sí irú ẹ̀dá pọ̀ àwọn èèyàn pọ̀ nú ẹbí tó jẹ́ pé Ọlọ́run lè ṣẹ́gi ọlà fún wọn wọ́n máa wò pé kí gbogbo ẹbí ọmọ rágalẹ̀ lábẹ́ wọn kí wọ́n máa sin án bí Ọlọ́run kò rí bẹ́ẹ̀ irú ẹ̀dá pọ̀ irú Ọlọ́run ni ò sí ọwà ń bẹ̀ lónìí nù ó lè ṣeé ṣe kó o mọ̀ sí ń bẹ̀ mọ́ lọ́la bọ́ọ̀ bá wá sí ń bẹ̀ mọ́ lọ́la kí lo fẹ́ ṣe ẹjọ́ wo lo fẹ́ pọ̀ lọ́hùn ẹ jẹ́ kó máa wà lọ́kàn àyà gbogbo wa ní gbogbo ìgbà wípé irú Ọlọ́run ni ò sí irú ẹ̀dá pọ̀ ó tán lẹ́nu ó kùnkùn lábala àti bẹ̀rù ẹ jẹ́ á lọ sí inú àkàgbádùn eléyìí tá ń kà láti inú ìwé lítírésọ̀ Ilé Ariwo eléyìí tí olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́lá Wọlé Ládòkè tí mo kọ tó ṣé ẹ gbàgbé ibi tá a ti dánu dúró ní ọ̀sẹ̀ tó kọjá tá a kàwé yìí mo sọ fún yín mo ní olùtàn ìwé yìí Adéyọyìn bí ó ti lówó tó bó ti lọ́lá tó bó ti lọ́rọ̀ tó kò sí ayọ̀ nínú ilé rẹ̀ àwọn ìyàwó méjèèjì tó fẹ́ ìgbésí ayé olóńgìní àtèkúté òun ni wọ́n ń gbé mo wá sọ fún yín mo ní ọ̀rẹ́ rẹ̀ kan gbà ní ìmọ̀ràn wípé wèrè la fi wo wèrè bí àṣà tó lórin kan ṣẹ̀ṣẹ̀ dá lórílẹ̀‐èdè Nàìjíríà tó kárí ilé kárí oko ó ti wà tipẹ́ ó ní àwọn méjèèjì tí ò jí ọgbádùn yìí fẹ́yàwó kékeré lé wọn tó o bá fẹ́yàwó kékeré lé wọn ara wọn ó sìn mí dọ̀ mo wá sọ fún yín mo ní wọ́n lọ sí òde àríyá kan níbi tí ọ̀rẹ́ wọn kan ti ń sílé nílùú òdì kejì ibẹ̀ la bá dé ẹ jẹ́ á tẹ̀síwájú níbi tá a bá dé lẹ́yìn tí Sapara ti fi ọtí inú ìgò dúdú lẹ́kẹ́tí bíi 4 sára ó fẹnu kò Adéyọyìn létí pé ṣé kí òun lọ parí iṣẹ́ náà ṣé kí òun lọ parí iṣẹ́ ọ̀dọ́mọbìnrin náà ọ̀rọ̀ kò tí ì tutù Jagunlabi fún lésì wípé bí ṣé ò pẹ́ ni ẹnìkan kì í pẹ́sẹ̀ ṣé àwòdì tó fẹ́ rè bára ni tí atẹ́gùn ta á nídìí kan báyìí ní Sapara ló fòdìde lórí ìjókòó tó fi ìjókòó sílẹ̀ kó bẹ́sù kó bẹ́gbà báyìí ni ó lọ síbi tí ọ̀dọ́mọbìnrin awẹ́lẹ́wà eléyìí tí ó ń tọ́jú àwọn èèyàn lójú agbo láì fọ̀tápè àti láwírí ọ̀pẹ́lẹ́ngẹ́
níbi tí ó tó ti ń gbé oúnjẹ fún àwọn èèyàn lójú agbo. Sapara pé ibi tá a ti dánu dúró lọ́sẹ̀ tó kọjá lọ́nù, ẹ jẹ́ á tẹ̀síwájú níbi tí a ti tẹ̀síwájú báyìí. Sapara pé sẹ́gbẹ̀ẹ́ kan níbi tí àwọn ènìyàn kò sí, ó sì bẹ̀rẹ̀ sí ní bá a sọ̀rọ̀ wípé ọ̀rẹ́ òun kan ló fẹ́ rí. Kíá bí Adéyọyìn ti ṣe àkíyèsí wípé Sapara ti mú ọmọbìnrin yìí wọ ẹ̀gbẹ́ kan lọ láti lọ bá a sọ̀rọ̀ níbi tí àwọn èèyàn kò sí. Báyìí ni Adéyọyìn náà dìde tí ó sì lọ bá wọn níbẹ̀. Adéyọyìn wá sọ fún Sapara àti ọmọbìnrin Awẹ́lẹ́wà yìí wípé kí wọ́n jẹ́ kí àwọn lọ sínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun níbi tí òun gbé sí, àwọn ó lè ráàyè láti sọ̀rọ̀ níbẹ̀ dáadáa. Báyìí ni Adéyọyìn ló mú ọ̀dọ́mọbìnrin yìí, wọ́n mórí lé inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ láti sọ̀rọ̀. Orúkọ ọ̀dọ́mọbìnrin náà ló ń jẹ́ Yéwándé. Adéyọyìn kò mọ ìgbà tó fi ọwọ́ bọnú àpò rẹ̀ tó sì fún Sapara ní 10,000 náírà fún iṣẹ́ tí ó ṣe fún un, nítorí inú rẹ̀ ti dùn bọ́ sẹ́yìn. Kò mọ̀ wípé òun lè rí Yéwándé fẹ́ níbi ayẹyẹ ọ̀hún tí kì í bá ṣe àtìlẹ́yìn Sapara ọmọ Sígẹ̀gẹ̀. Ohun tí ọmọ Sígẹ̀gẹ̀, ohun tí a bá wádìí là á kọjú mọ́ ní àwọn ọ̀rẹ́ wọn yòókù tí wọ́n jọ wá ni wọ́n gbájúmọ́ tiwọn. Wọn kò tilẹ̀ mọ ohun tí ó ṣẹlẹ̀ láàrin Adéyọyìn àti Sapara títí wọ́n fi kúrò níbi ayẹyẹ náà. Bí wọ́n ṣe ń lọ ní inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n gbé wá síbi ìnáwó náà ni Sapara ti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ àpárá àti ẹ̀nà tó fi ń bá Adéyọyìn sọ̀rọ̀, ṣùgbọ́n ọ̀rọ̀ náà kò yé àwọn yòókù tí wọ́n jọ wà nínú ọkọ̀. Adéyọyìn àti Sapara nìkan ló mọ bí ọ̀rọ̀ náà ṣe ń lọ. Àti tí orí kẹjọ ìwé náà, ọtí ò tán àlejò lọ. Agbada ò gbóná, àgbàdo ò tá o, ní ọ̀rọ̀ dà nínú ilé àwọn ìyàwó rẹ̀ méjèèjì. Ọ̀rọ̀ wọn wá dàbí olóńgìní àti èkúté. Kódà àwọn aládùúgbò ti mọ̀ wípé ọ̀tá ọ̀run ò gbẹ́bọ ní àwọn ìyàwó méjèèjì yìí títí ó fi dé orí àwọn ọmọ wọn. Ṣé nígbà tí ìrẹ́pọ̀ kò sí láàrin àwọn ìyàwó ni àlàáfíà yóò wà lọ́dọ̀ àwọn ọmọ? Kàkà kí ológìní ṣe akápò ẹkùn, oníkálukú ló ń ṣe ọdẹ rẹ̀ ní ọ̀dẹ̀ Adéyọyìn. Adéyọyìn náà kò tilẹ̀ bìkítà mọ́. Ó bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésí ayé rẹ̀ lọ. Bí ó ti fẹ́ ṣe náà ló ń ṣe. Ọ̀rọ̀ àwọn ìyàwó yìí kò jọ ọ́ lójúmọ́, torí bí ó ti fẹ́ pa mí ń kú ìyàwó eléyìí tí òun gan-an kò tiẹ̀ jí sòrò àwọn tó bá nílé. Báyìí ni wọ́n ń gbé ìgbésí ayé wọn lọ nínú ilé Adéyọyìn. Yéwándé eléyìí tó jẹ́ ìyàwó tuntun, ṣé ẹ mọ̀ wípé ọ̀rọ̀ tówó bá ṣe tì ilẹ̀ náà ni yóò gbé o. Ìyàwó àkọ́kọ́ ó ń gbé ìgbésẹ̀ láti fa ojú rẹ̀ mọ́ra, èèyàn Oyèrónkẹ́. Ìyàwó ẹ̀kejì Àtinúkẹ́, òun náà ń gbé ìgbésẹ̀ láti fa ojú rẹ̀ mọ́ra. Kò wá mọ èyí tí yóò súnmọ́ láàrin àwọn méjèèjì yìí, ṣùgbọ́n ju gbogbo rẹ̀ lọ, bí Yéwándé ti wọlé náà ni àwọn ìyàwó yìí ní àyà wọn ti ń ká sókè. Yéwándé gan-an ó ti wà nínú oyún o. Àtìláwí náà ti wà nínú oyún. Kò pẹ́ kò jìnnà, bẹ́ẹ̀ ni ìgbésí ayé ń lọ láàrin ẹbí Adéyọyìn. Ká má bá òpó lọ sí ilé olóró, àwọn méjèèjì ò mọ ìgbésẹ̀ tí wọ́n lè gbé, torí wọn ò rí ojú Yéwándé, wọn ò rí ojú rẹ̀ nílẹ̀. Bàbá àgbà Táíwò Ọmọ́túndé, ẹ ǹlẹ́ o, ṣàlàáfíà ni o, mò ń gbádùn yín, ẹ ṣé, ojú òní tì yín. Bó o ní Pàìtọ̀ Túndé Ọláníyì, ṣàlàáfíà ni o, ẹ bá mi pín ètò yìí kó kárí ilé kó kárí oko. Tó
ọkọ wọn sì ti pinnu lọ́kàn ara rẹ̀ wípé òun ò fẹ́ kí Yéwándé tí í ṣe ìyàwó tuntun kó ní àjọṣepọ̀ kankan láàrin àwọn ìyáálé rẹ̀ bí òun ṣe fẹ́ nínú ilé òun nù. Wọ́n tẹ̀síwájú. Yéwándé ìyàwó ọ̀sìnkín ló ń tọ́jú oúnjẹ fọ́kọ wọn. Kódà fìlà eléyìí fìlà mọ́wòbẹ̀ náà ní lógun lẹ́kọ̀ọ́ ló dé o, ìyún Jagunlabi Adéyọyìn là ń sọ̀hún. Nínú èyí tí ìgbésí ayé wọn wá di kóńkó jábélé, kálukú náà ló ń ṣe tiẹ̀ nínú ilé Adéyọyìn. Bí oṣù mẹ́sàn-án bí ó ṣe ń pé tí oyún Yéwándé tó di oṣù mẹ́sàn-án, bẹ́ẹ̀ náà ni ọmọ bẹ̀rẹ̀ sí ní mú. Ní òru ọjọ́ kan ni ọmọ bẹ̀rẹ̀ sí ní mú Yéwándé tí wọ́n sì mú lọ sí ilé ìwòsàn. Àbálọ àbábọ̀, Yéwándé bí ọmọkùnrin méjì làǹtìlanti kan o, léyìí tí inú Adéyọyìn sì dùn tí ó sì hó fáyọ̀ tí gbogbo àwọn èèyàn sì wá yọ̀ fún un. Tìlù tìfọ́n òun náà ni wọ́n fi ṣe ìkómọ àwọn ọmọ yìí. Bí ó tilẹ̀ jẹ́ wípé ojú ẹ̀yẹ àti àpọ́nlé náà ni wọ́n fi ń wo olóyè Adéyọyìn ní ìta, ṣùgbọ́n òun ló mọ ibi tí bàtà ti ń ta lẹ́sẹ̀. Òun náà ni ó sì mọ ohun tó ń ṣẹlẹ̀ nínú ilé rẹ̀. Tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn, oníkálukú abitiẹ̀ lára. Inú ilé Adéyọyìn bẹ̀rẹ̀ sí ní gbóná girigiri. Bàbá mi nínú Olúwa, àwọn ni mò ń wò yìí o. Reverend Dr. Moses Adélọ́dún Àyàngbílé. Ẹ̀ka àsánsà ọ̀sán làwa wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà o. Ẹ kú ìdòdì mú o. Ayọ̀ àtàláfíà láàpadà bá yín nílé nígbà tí àsìkò bá tó. Ẹ ṣeun o, mo dúpẹ́ o. Reverend Dr. Moses Adélọ́dún Àyàngbílé láti inú ìjọ Abundant Life Baptist Church Ilé Apẹ̀rìn nílùú Ìbàdàn. Ilé ìjọsìn wa nu ó ṣe ọ̀wọ́n púpọ̀ jù fún wa. Àwa sì máa wá ìlọsíwájú rẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ ṣé mo dúpẹ́ pẹ́ẹ́ tí ì sùn ẹ wà níbẹ̀ nítorí tèmi o. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lọ, inú ilé Adéyọyìn ń gbóná bí ajere ni. Kò sí àlàáfíà nínú ilé náà. Tẹ̀tẹ̀ òpópó abóńdè lọ́rùn, oníkálukú àbitiẹ̀ lára. Ẹ jẹ́ n dúró níbí. Ìwé tá ń kà òun náà ni Ilé Ariwo, eléyìí tí olólùfẹ́ yín ọ̀mọ̀wé Kọ́láwọlé Ládòkè tí mo kọ òun là ń kà. Ẹ jẹ́ a fi gígùn ń bẹ̀. Mo ti sọ fún yín, ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò gbádùn. Ọjọ́ ìsinmi báyìí làwa fi ń ṣe fàájì lórílẹ̀‐èdè Amẹ́ríkà o. Kéèyàn ọmọ fi làálàá para rẹ̀. Tá a bá ṣiṣẹ́ láàrin ọ̀sẹ̀, a lọ ṣe fàájì lópin ọ̀sẹ̀ báyìí. Àwọn tèmi ti ń dúró dé, bá ń sọ fún wọn pé mò ń bọ̀ o. A ṣe fàájì bóyá bíi wákàtí 4 àbí 5, a tún padà wá. Iṣẹ́ tún bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé ọ̀la nù. Báwa ṣe ń lo dáúlà níbínú kò ní bàjẹ́ lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ bá mi fọ́n ètò yìí kó kárí ilé kó kárí oko. Ojú ìtìná alẹ́, ojú òní ti gbogbo wa. Aláwa ò ní gbà. Èdè Yorùbá ò ní parẹ́, bẹ́ẹ̀ sì ni ò ní parun. Kì í ṣe àsọdùn o, kì í ṣe àsọdùn. Mo sọ fún yín, láwọn ilé ẹ̀kọ́ gíga fásitì kan lórílẹ̀‐èdè Amẹ́ríkà yìí, àwọn òyìnbó ti ń kọ́ èdè Yorùbá kó tó di bẹ́ẹ̀, kò tiẹ̀ ní di bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. Àwa tá a jọ mọ Yorùbá, àní tún wá máa fi owó kọ́ èdè Yorùbá lórílẹ̀‐èdè Amẹ́ríkà. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, gbogbo àwa tá a jọ ń ṣe ìgbélárugẹ èdè Yorùbá, àwa ò ní gbà o. Láwùyí Látúndé, bó o ní mo rí ọ nígboro lónìí. Àkànmú Rẹ̀mí olùkọ́, mo rí ọ wà ń bẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run kò ní bàjẹ́ o. Títí ọjọ́ mẹ́jọ tá a tún láǹfààní láti pàdé ara wa. Bóyá ẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá mi sọ tàbí ìmọ̀ràn kan, ẹ̀yin tẹ́ ẹ wà lẹ́yìn odi